ẹ kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ síkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ́yín. Ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ́yín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti gbé ìgbésẹ̀ ọ̀tun lórí ọ̀rọ̀ oúnjẹ ní ilé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ kan ni wọ́n ti ya bo ilégbèé tí ń ṣe iléeṣẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní ìlú Àbújá láti máa pè fún kíkọ ìwé fi ipò sílẹ̀ ti alága ẹgbẹ́ náà. Ẹnìkan tó jẹ́ àlùfáà tí orúkọ rẹ̀ ń jẹ́ Bíṣọ̀bù Kúkà ló ti sọ di mímọ̀ wípé àwọn ilé ẹ̀kọ́ gíga káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń bu omi rin ojú ìṣáájú lẹ́ka ti ẹ̀yà àti ẹ̀sìn lórílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Jigawa ni wọ́n ti rọ́wọ́ tó àwọn ajínigbé tí wọ́n ṣekú pa àwọn ènìyàn tí wọ́n gbé lẹ́yìn tí wọ́n gba owó ìtúsílẹ̀. Ìyá kan àti ọmọ rẹ̀ kan pẹ̀lú àwọn èèyàn mìíràn ni wọ́n ti gba ìkórijẹ lọ́wọ́ ẹbọra níbi ìṣẹ̀lẹ̀ iná èyí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera lágbàáyé WHO ni wọ́n ti sọ di mímọ̀ pé lílo oògùn olóró àti ọtí líle tó fi mọ́ sìgá ló ti jẹ́ ohun tó ṣe bẹ́ẹ̀ tó fẹ́ máa wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́. Lẹ́ka ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Wilfred Ndidi ni ó ti ń kojú àfojúsùn rẹ̀ lọ síbi ikọ̀ agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀-ò-jọ̀kan ní ilẹ̀ òkèrè. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa lọ́lọ́kọ̀-ò-jọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Àjọ tó ń rí sí ètò oúnjẹ ní àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti fi ọjọ́bọ̀ Thursday òní gbé ìgbésẹ̀ ọ̀tun nípa bí wọ́n ṣe fi ọwọ́ sowọ́pọ̀ lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà àti ilé ẹ̀kọ́ kan tí ó ń rí sí ìdàgbàsókè ọmọdé tí wọ́n wà ní ìlú London láti máa gbìyànjá nípa ti ètò oúnjẹ fún àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Bí ẹ kò bá gbàgbé pé nínú oṣù kínní ọjọ́ 12 ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́gilé gbogbo àwọn ètò tó ní ṣe pẹ̀lú ètò ọmọ ènìyàn lórílẹ̀-èdè Nàìjíríà. Lára àwọn ètò tí wọ́n wọ́gilé náà láti rí ètò Empower, ètò owó yíyá àti ètò owó ìrónilágbára okòwò àti èyí tí ó ní ṣe pẹ̀lú oúnjẹ fún àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan ti ṣe wáyé láti ọ̀dọ̀ adarí ìfitónilétí ẹ̀ka ti ẹni tí ń ṣe akọ̀wé sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Ṣẹ́gun Ìmọ̀sìn, níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wọ́gilé ètò oúnjẹ náà látàrí àwọn ìwà tí kò tọ́ èyí tó ń jẹyọ lẹ́ka iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ oúnjẹ náà. Bákan náà ni ẹnìkan torúkọ rẹ̀ ń jẹ́ Yétúndé Adéníjì, olùrànwọ́ pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ oúnjẹ ní ilé àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀, ó sọ di mímọ̀ níbi ìpàdé kan tó wáyé ní ìlú Àbújá wípé ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ gíga tí ń rí sí ìdàgbàsókè àwọn ọmọ kéékèèké lórí ọ̀rọ̀ oúnjẹ. Ìgbésẹ̀ náà ló wáyé gẹ́gẹ́ bí èyí tó lọ ní ìbámu pẹ̀lú àkọmọ̀nà ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí ó pè ní ìrètí ọ̀tun. Adéníjì sọ di mímọ̀ sí iwájú wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn yóò ṣe àmúlò rẹ̀ dáadáa láti rí pé ó fi ẹsẹ̀ múlẹ̀ ní àwọn ilé ẹ̀kọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti bu omi rin ètò ẹ̀kọ́ àti àwọn nǹkan mìíràn tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà.
àwọn ẹgbẹ́ kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe ìkọlù sí olùyà ilé ẹgbẹ́ òṣèlú APC tó wà ní ìlú Àbújá tí ń ṣe olúìlú orílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n ti ń pè fún ìgbésẹ̀ kíkọ̀wé fi ipò sílẹ̀ ti alága gbogbogbò ẹgbẹ́ òṣèlú náà ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdullahi Ganduje lẹ́yìn ìgbésẹ̀ tí wọ́n gbé ṣáájú láti rí pé ó lọ fìdí múlẹ̀ nípa ti àwọn ẹ̀sùn kan èyí tí wọ́n fi kàn án lórúkọ ìjọba ìpínlẹ̀ Kano gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ lónìí ní ìlú Àbújá wípé àwọn arábí yìí ni wọ́n ń kọrin tí wọ́n sì ń fi àwọn pátákó lóríṣiríṣi hàn ní pé àwọn fẹ́ jẹ́ kí Ganduje fi ipò rẹ̀ sílẹ̀ lójú ẹsẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ lára àwọn èèyàn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn lónìí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹni tí ń ṣe akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà George Akume wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n rí sí ọ̀nà àti máa darí ẹgbẹ́ òṣèlú ní apá tí wọ́n ti ní kí Ganduje lọ rọ́kúlé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé gbogbo ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn ọjọ́ méjì tí àwọn àgbààgbà kan àti àwọn igun kan nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe àtìlẹ́yìn fún Ganduje gẹ́gẹ́ bí alága gbogbo ẹgbẹ́ òṣèlú náà ní báyìí àwọn aṣojú láti ìpínlẹ̀ mẹ́tàdínlógójì ni wọ́n ti wá sọ di mímọ̀ báyìí wípé àwọn ti fi ohùn ṣọ̀kan láti sọ di mímọ̀ wípé ẹgbẹ́ náà kò fẹ́ Ganduje mọ́ gẹ́gẹ́ bí alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC báyìí ni àwọn oníròyìn ṣe yọjú sí ìlú Àbújá láti rí pé àwọn olùfẹ̀hónúhàn yìí ni wọ́n gbájúmọ́ ariwo tí wọ́n pa tí wọ́n sì ń sọ di mímọ̀ wípé àwọn kò fẹ́ Ganduje nípa ti àwọn ìwà kan èyí tí wọ́n rawọ́lé nínú ẹgbẹ́ òṣèlú náà. ẹnìkan tó jẹ́ àlùfáà bíṣọ̀bù ti ìlú Sokoto Matthew Kukah ló ti sọ di mímọ̀ wípé àwọn ilé ẹ̀kọ́ gíga yunifásítì ti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń bu omi rin ojú ìṣáájú nípa ti ẹ̀yà àti ẹ̀sìn lórílẹ̀-èdè Nàìjíríà. Kukah ló mẹ́nuba ọ̀rọ̀ yìí níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ èyí tó ṣe pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán kan lọ́jọ́bọ̀ Thursday òní níbẹ̀ ló ti bu ẹnu àtẹ́ lu ìwà àwọn ilé ẹ̀kọ́ gíga wọ̀nyí látàrí bí wọ́n ṣe ń fi ààyè gba ìwà ẹlẹ́yàmẹ̀yà àti ojúṣàájú nípa ti ẹ̀yà àti ẹ̀sìn lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló sọ di mímọ̀ wípé ilé ìjọsìn mọ́ṣáláṣí kan òun ni wọ́n kọ́ sí ilé ẹ̀kọ́ gíga ti orílẹ̀-èdè Nàìjíríà Nsukka níbi tí òun ti sọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ níbẹ̀ ní tí òun dé láti ìlú Calabar ní ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn onílẹ́yìn ètò ìdánilẹ́kọ̀ọ́ tí òun ṣe fún àwọn ènìyàn tí wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé náà ni ẹni tí ń ṣe chief imam ilé ẹ̀kọ́ gíga náà wá bá òun tó sì kí òun kú oríire. Ó ní bí òun ṣe ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lásìkò yìí ó ní ọ̀rọ̀ ẹ̀sìn àti ẹ̀yà kò rí bẹ́ẹ̀ mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní àwọn ilé ẹ̀kọ́ gíga tí wọ́n wà ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà ní pé gbogbo wọn ni wọ́n ti tilẹ̀kùn mọ́rí láti má fi ààyè gba ilé ìjọsìn ṣọ́ọ̀ṣì ní àwọn àyíká ilé ẹ̀kọ́ gíga náà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ sí ìwájú wípé gbogbo àwọn kan wọ̀nyí ló ti ń ta epo sí aṣọ ààlà orílẹ̀-èdè Nàìjíríà nípa ti ẹ̀sìn àti ẹ̀yà káàkiri orílẹ̀-èdè yìí. Ó wá rọ àwọn tí ọ̀rọ̀ kàn ń pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ṣe ohun tó tọ́ nípa ti irúfẹ́ ìwà yìí tó fẹ́ máa gbilẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ti rọ́wọ́ tó àwọn ikọ̀ ajínigbé tí wọ́n ṣekú pa èèyàn kan tí wọ́n jí gbé lẹ́yìn tí wọ́n gba owó tí iye rẹ̀ tó mílíọ̀nù 3 lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Lawan Shisu Adam ló fi ìdí ìgbésẹ̀ náà múlẹ̀ lọ́jọ́bọ̀ Thursday òní. Adam sọ di mímọ̀ sí iwájú pé ẹni tí ń ṣe adarí ikọ̀ ajínigbé náà ẹni ọdún 16
lọ́gọ́ta ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Adamu Bello òun ni àwọn ti ṣe bẹ́ẹ̀ ni àwọn ti fi ọwọ́ tó báyìí nígbà tí ó jẹ́wọ́ pé àwọn làwọn lọ́wọ́ sí àwọn ìwà ọ̀daràn àti àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú ìjínigbé pẹ̀lú ẹnìkan tí orúkọ rẹ̀ jẹ́ Abdullahi Adamu tí ó ń gbé ní agbègbè kan tí wọ́n pè ní Musari ìjọba ìbílẹ̀ Buri. Ó ṣàlàyé síwájú pé ìṣẹ̀lẹ̀ ìbí ọwọ́ ṣe bà wọ́n ló wáyé ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2023 ní ibi tí àwọn aráabí yìí ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti lọ ń lọ́wọ́ sí ìwà káràkátà èròjà ogun àti àwọn ohun olóró mìíràn ní èyí tí wọ́n lọ fi ṣe ìkọlù sí arákùnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Àdàmú tí wọ́n sì jí gbé lọ. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà sọ di mímọ̀ sí iwájú wípé pẹ̀lú ìrànlọ́wọ́ ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ SID ni wọ́n bọ́ sí ojú iṣẹ́ láti rí pé ọwọ́ bá àwọn afurasí náà tí ọwọ́ sì bà wọ́n. Bákan náà ni wọ́n fi orúkọ gbogbo wọn léde lẹ́yọ kọ̀ọ̀kan lápapọ̀ ni wọ́n jẹ́ 4 níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn afurasí yìí ló ti jẹ́wọ́ wípé àwọn lẹ́dìí àpòpọ̀ pẹ̀lú ẹnìkan tórúkọ rẹ̀ jẹ́ Adamu Bello láti ṣe irúfẹ́ ìwà náà. Àwọn sì sọ di mímọ̀ pé lẹ́yìn tí àwọn gba 3 mílíọ̀nù náírà mílíọ̀nù 5 náírà ni wọ́n ṣekú pa ẹni tí wọ́n jí gbé. Ìyá kan àti ọmọ rẹ̀ ọkùnrin pẹ̀lú ènìyàn kan ni ìròyìn ti sọ di mímọ̀ wípé iná ẹ̀lẹ́tíríkì ló ti gbé wọn sọdá sí ọ̀run àrèmábọ̀ ní ọjà Òmùwé ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwòdé ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní ọjọ́ ajé àárín ọ̀sẹ̀ tí a wà yìí níbi tí iná ẹ̀lẹ́tíríkì yìí tó ti gbaná nínú ọjà náà lẹ́yìn tí NEPA múná wá ní agbègbè náà. Báyìí ni wọ́n ṣe sọ di mímọ̀ pé ẹnìkan tí ó ṣojú mi kòró ló sọ di mímọ̀ ní pé lójú ẹsẹ̀ ni ìyá náà àti ọmọ rẹ̀ kan ti ṣe bẹ́ẹ̀ ni ó ti sọdá sí àjùlé ọ̀run látàrí ìṣẹ̀lẹ̀ iná èyí tí ó mú kí òpó náà kan já wá sílẹ̀. Bákan náà ló sọ di mímọ̀ pé ènìyàn 4 ni wọ́n fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ náà. Adarí fún ètò ìfitónilétí ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwòdé Ṣẹ́gun Súnnẹ̀yẹ ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn ní ìlú Abẹ́òkúta nígbà tó ṣàlàyé wípé arábìnrin náà ni ó jóná gbúrúgbúrú láì ní ìdánimọ̀. Bákan náà ni ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ìyá ọmọ náà ni orúkọ rẹ̀ ń jẹ́ Ujúwà Òkèchukwu ló jẹ́ Ọlọ́run nípè nígbà tí àwọn èèyàn tí wọ́n fẹ́ra pa níbi ìṣẹ̀lẹ̀ náà láti wà ní ilé ìwòsàn tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ ní ilé ìwòsàn Babcock University Hospital. Bákan náà ni alága ìjọba ìbílẹ̀ náà sọ di mímọ̀ nígbà tó ṣe àbẹ̀wò sí wọn wípé ìjọba ni yóò máa gbọ́ bùkátà owó ìtọ́jú tí wọ́n ṣe fáwọn tó fi ara pa. Lẹ́ka ìròyìn eré ìdárayá àjọ tó rí sí ọ̀rọ̀ ètò ìlera lágbàáyé WHO ni wọ́n ti sọ di mímọ̀ nígbà tí wọ́n kọminú bí àwọn ènìyàn pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ṣe ń ṣe àmúlò ọtí líle àti sìgá láàrin ara wọn. Wọ́n ní irúfẹ́ ìwà yìí ló ti ṣe bẹ́ẹ̀ ló ti ń kọ àwọn lóminú látàrí àkọsílẹ̀ èyí tí wọ́n gbé ṣe tí wọ́n fi léde lẹ́yìn ọjọ́bọ̀ Thursday ẹ̀ka iléeṣẹ́ náà tí ó wà ní òkè òkun. Wọ́n sọ di mímọ̀ nípa ti àwọn iṣẹ́ ìwádìí tí wọ́n ṣe. Wọ́n ní àwọn rí pé àwọn ọ̀dọ́mọdé ọkùnrin lóbìnrin tí ọjọ́ orí wọn wà ní 11, 13, 15 káàkiri ilẹ̀ Yúróòpù tó fi mọ́ àwọn apá ibìkan lórílẹ̀‐èdè àgbáyé ni wọ́n ti jẹ̀bi ẹ̀sùn ṣíṣe àmúlò ọtí líle lọ́nà àìtọ́ àti àwọn ohun bíi sìgá pẹ̀lú àwọn nǹkan mìíràn. Wọ́n sọ di mímọ̀ sí ìwájú wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ti ní ipa burúkú láàrin àwọn ọ̀dọ́ àti àwọn orílẹ̀-èdè èyí tí àwọn kò lè ṣe bẹ́ẹ̀ àwọn kò lè gbójú kúrò lára rẹ̀ látàrí àwọn ìpalára èyí tí ó ti mú wá. Wọ́n sọ di mímọ̀ sí ìwájú wípé ìdá 5 àwọn ọ̀dọ́ tí iye wọn wà ní ọdún 13 nígbà tí ìdá 20 àwọn tí iye wọn wà ní 15 ni wọ́n ti lọ́wọ́ sí ìwà àṣìlò oògùn àti ọtí líle.
lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó gbábọ́ọ̀lù jẹun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Leicester City Wilfred Ndidi ló ti ní àǹfààní kan báyìí láti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù kan nínú ìdíje English Premier League àbí kó lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù mìíràn ní òkè òkun ní ìparí sáà tí a wọ̀ yìí. Wilfred Ndidi ẹni ọdún 27 ni yóò máa jẹ́ agbábọ́ọ̀lù ọ̀fẹ́ ló bá dé ní ìparí sáà yìí nígbà tí àdéhùn rẹ̀ tẹnubọ epo nínú ikọ̀ agbábọ́ọ̀lù Leicester City. Agbábọ́ọ̀lù ọwọ́ àárín gbùngbùn yìí ni àwọn ikọ̀ agbábọ́ọ̀lù oríṣiríṣi ní ilẹ̀ òkèrè ni wọ́n ti ń fi ojú sí lára gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe sọ di mímọ̀ wípé agbábọ́ọ̀lù yìí ni yóò máa tẹ̀sẹ̀ dúró sórílẹ̀-èdè England ìyẹn tó gba rí ikọ̀ agbábọ́ọ̀lù mìíràn láti rà á. Wilfred Ndidi ló ti ṣe àṣeyọrí pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Leicester City ní sáà yìí pẹ̀lú ìfarapa tí kò jẹ́ kó gbádùn ara rẹ̀. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ló gbá góòlù 6 wọlé níbi gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Leicester City. Bákan náà ni ikọ̀ agbábọ́ọ̀lù Leicester City ni wọ́n tún wòye láti pèrègèdè padà sínú ìdíje English Premier League lẹ́yìn tí odò ìfàsẹ́yìn relegation gbé wọn kúrò níbẹ̀ ní sáà tó kọjá. Ní báyìí àmì 4 ni wọ́n fi léwájú lórí tábìlì àti pèrègèdè síbi ìdíje EPL. Bí yóò ti mọ rèé fún ìròyìn eré ìdárayá láti kọ́ni amóhùnmáwòrán BGI TV ká tún máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn àgbáyé náà lẹ́ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti gbé ìgbésẹ̀ ọ̀tun nípa ti ètò oúnjẹ fún àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn igun kan ni wọ́n ti ṣe ìkọlù sí olú ìyá ilé ẹgbẹ́ òṣèlú APC ní ìlú Àbújá láti máa pè fún ìgbésẹ̀ kíkọ ìwé fi ipò sílẹ̀ ìyẹn ti alága gbogbogbò ẹgbẹ́ náà Abdullahi Ganduje. Àlùfáà Bíṣọ̀bù Kúkà ló ti sọ di mímọ̀ nígbà tó fi ẹ̀sùn kan àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè Nàìjíríà wípé àwọn ni wọ́n ń bu omi rin ojú ìṣáájú nípa ti ọ̀rọ̀ ẹ̀yà àti ẹ̀sìn káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa ni wọ́n ti rọ́wọ́ tó àwọn afurasí ajínigbé 4 tí wọ́n ṣekú pani tí wọ́n jí gbé lẹ́yìn tí wọ́n gba owó ìtúsílẹ̀. Arábìnrin kan àti ọmọ rẹ̀ tó fi mọ́ ènìyàn kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ Ọlọ́run nípè nípasẹ̀ iná ẹ̀lẹ́tíríkì èyí tó gbé wọn sọdá. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè àjọ WHO ni wọ́n ti kọminú nípa ti bí ìwà àṣìlò oògùn ọtí líle àti sìgá mímu ṣe ń wọ́pọ̀ láàrin ọ̀dọ́ àwọn ọmọdé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Wilfred Ndidi ni ó ti ní àǹfààní báyìí láti máa lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù kan ní òkè òkun àbí kó tẹsẹ̀ dúró nínú ikọ̀ agbábọ́ọ̀lù kan nínú ìdíje English Premier League. Bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kọ́ni amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa olólọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa la ó máa ṣe nǹkan ní ìṣe wa o. Ire o, ire kan bìtì.